Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ tí ń wò wá. Orúkọ tèmi kò yí padà, òjíṣẹ́ náà ni mo ṣì ń jẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. Fún ẹ̀yin subscriber wa, a kí yín pé ẹ ṣé. Ẹ rí pé gbogbo ìgbà ni mo máa ń dúpẹ́ lọ́wọ́ yín. So a kí yín pé ẹ ṣé, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment. Ó lẹ́tìkẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá, ṣé ti ń gbáradì? Ṣé ti ń gbáradì? Àbáwọn kan ṣì wà nǹkan náà tó ṣe sọ pé àìrọ́ ni, kò ṣeé ṣe, kò possible. Ṣé ti ń gbáradì? Mo ní ṣé ti ń gbáradì. Ẹ̀yin ọ̀dàlẹ̀ náà ńkọ́? Ṣẹ́yìn náà ti ń gbáradì láti ṣubú? Bẹ́ẹ̀ ni. Ṣẹ́yìn ọ̀dàlẹ̀ náà ti ń gbáradì láti ṣubú? Ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ṣẹ́yìn náà ti ń gbáradì láti dé ilẹ̀ òmìnira? Ilẹ̀ tó ń ṣàn fún ọ̀rá àti fún wàrà àti fún oyin. Ẹ̀yin ọmọ Yorùbá, etí yín dà. Ohun tá a mú wá fún wa lénìí, òun náà ni wípé ọ́díò kan mo fẹ́ kí a gbọ́. Ọ́díò kan ni mo fẹ́ kí a gbọ́. Máa jẹ́ kí ẹ gbọ́ ọ́díò torí àwọn ènìyàn dárúkọ àwọn state kọ̀ọ̀kan bẹ̀, ṣó ti yé yín bẹ́yẹn. But ká tó gbọ́ ọ́díò yẹn, èmi náà ní pé ṣé rí gbogbo àwọn ọmọ Yorùbá tá a bá wà ní gbogbo àwọn ilẹ̀ Haúsá yẹn, gbogbo ibi tán bá ṣàtàwùsá wà, tẹ́ mọ̀ pé ilẹ̀ wọn ni, torí mi ò tiẹ̀ mọ̀ gbogbo ilẹ̀ wọn tán. Tá a bá mọ̀ pa wà ń bẹ̀, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe kí ni, ẹ jẹ́ ká kúrò ń bẹ̀. Ẹ jẹ́ ká kúrò ń bẹ̀ for the let me say maybe for the main time, just for the main time. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, tẹ́ wà nílẹ̀ Haúsá, tẹ́ bá wà nílẹ̀ Haúsá, gbogbo ibi tí Haúsá àbí àwọn Fúlàní dé la máa pè wọ́n. Anywhere tẹ́ bá wà, tẹ́ bá mọ̀ pé ibẹ̀ làwọn people ìlú wọn ni, ẹ jẹ́ ká kúrò ní ìlú wọn, maybe for the main time, so that the reason why I'm saying for the main time is that so that tí a bá gba Yorùbá nation wa tán, ìwọ tó ní property síbẹ̀, then you go there, wà ló máa live ń bẹ̀. Gbogbo àwọn ọmọ Yorùbá tá wà nílẹ̀ Haúsá, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gbogbo wa pátápátá ẹ jẹ́ ká farasin kó, ẹ jẹ́ ká wálé. Ẹ máa padà bọ̀ ní ilẹ̀ Yorùbá, ẹ máa padà bọ̀. Ẹ má sì dúró pé ṣó possible ṣá, àbí kò possible, àbí rán ló ń pa, àbí kíni. Ẹ má ṣe bẹ́ẹ̀ o. Ẹ má ṣe bẹ́ẹ̀ rárá. Ẹ jọ̀ọ́, ẹ̀yin ọmọ Yorùbá, tẹ́ bá mọ̀ wípé ẹ nẹ́mi ara yín lò, let me just put it like that, so that ẹ lè understand nǹkan tí mò ń try àti sọ. Ẹ jọ̀ọ́, ẹ sì kúrò ń bẹ̀ yẹn for now. Tẹ́ bá wá gba Yorùbá nation wa tán, so ààbò á wà fún yín. Tẹ́ bá tiẹ̀ máa padà lọ síbẹ̀, ààbò máa wà fún yín. But now, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká kúrò níbẹ̀ yẹn for now. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jọ̀ọ́, a bẹ̀ yín ni. Ẹni ọ́díò yẹn rí ibi tán sọ, àwọn ibi tán júwe, àwọn ibi tán dárúkọ tí àwọn ọmọ NYSC wà. So ẹni yẹn ní kíkan brief ẹ fún wa. Ẹni yẹn ní wọ́n mọ̀ kó àwọn ọmọ NYSC wa, àwọn Yorùbá, àwọn Yíbò, wọ́n mọ̀ kó wọn lọ síbẹ̀ yẹn ni. So ẹ jọ̀ọ́, gbogbo ẹ̀yin tẹ́ bá lọ́mọ ń bẹ̀, ẹ jọ̀ọ́ o, ẹ lọ máa kọ́ ọmọ yín kúrò, ẹni kan kúrò ń bẹ̀ o. Má jẹ́ kẹ́ gbọ́ ọ́díò yìí, bọ́tẹ̀ mo ti sọ̀rọ̀ bá yàn, but ẹ máa gbọ́ ẹni yẹn dárúkọ gbogbo state yẹn nílẹ̀ Haúsá. Ẹ jẹ́ ká lọ kọ́ àwọn ọmọ wa kúrò bẹ́ẹ̀, ànífojú sunkún ọmọ lágbára Ọlọ́run o. Ó yá, ẹ wá lọ gbọ́ ọ́díò náà. Ó fi taratara àti tọkàntọkàn support ń gbé kí a declare Yorùbá nation ní yìí lọ́dún yìí. Ó tilẹ̀ wù kó jẹ́ pé ó sì kù some few days kí ó end. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo fẹ́ kí ẹ tètè pass information yìí sí àwọn parents tọ́mọ wọn lọ fún NYSC 3 weeks orientation. Wọ́n wà káàkiri, àwọn ọmọ wa bá ṣe ń sọ̀rọ̀ báyìí, àwọn ọmọ wa wà nílẹ̀ Haúsá, not just ilẹ̀ Haúsá, the core north, Kebbi, Sokoto, Zamfara, Katsina, Jigawa. Àwọn ibi tí mo sọ fún yìí, wọ́n really deploy àwọn ọmọ wa lọ síbẹ̀ gidi gan-an ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo fi tàwọn alálẹ̀ bẹ̀ yín. Ẹ tètè bẹ̀rẹ̀ sí sọ fún àwọn parents pé kí wọ́n sọ fún àwọn ọmọ wọn pé
kí wọ́n wá gbogbo bó ṣe lè get exit kúrò ní NYSC camp tí wọ́n bá wà kí wọ́n máa padà bọ̀ nílé. They should go to their what's it called, to their platoon officer ń gbé àwọn ní láti padà lọ́lé. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi pass information yìí kó lọ far and wide because tó bá ṣẹlẹ̀ àwọn ọmọ wa tó wà lọ́hùn wọ́n máa há sọ̀hún. Ó máa dín gbé àwọn Nigerian military kẹ̀dẹ̀ ní ó máa dín gbé wọ́n máa ṣí wọn lẹ̀ and ìlú wọn dẹ̀ ni wọ́n wà. Tó bá tẹ̀ sí jẹ́ pé ilẹ̀ àwọn Igbo ni wọ́n wà a mọ̀ yín pé wọ́n sì máa protect at least cover up sì lè wà díẹ̀ fún wọn but ilẹ̀ Hausa àwọn ibi tí mo sọ fún yìí ibi tèmi náà ti serve nìyẹn o. Tẹ́ bá mọ atrocities tó ń lọ bẹ̀ ẹ̀rọ Ọlọ́run abáyìn so ẹ jọ̀ọ́ ẹ bá mi tètè sọ fún àwọn òbí ń pé kí wọ́n wá bí wọ́n ṣe máa sọ fún àwọn ọmọ wọn tó wà ní camp bá a ṣe ń sọ̀rọ̀ yìí àtàwọn tí wọ́n deploy tí wọ́n ṣì ń serve ní north ń pé kí wọ́n kọ́ wá bó ṣe máa padà wálé bá a ṣe ń sọ̀rọ̀ báyìí. This batch C stream 2 the camping will be ending by on the 28th of this month which is 20 of this month. Ẹ jọ̀ọ́ ẹ wá bí kí báwọn ọmọ wa tó wà níbẹ̀ yẹn bó ṣe máa padà wálé. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run at least tó bá tiẹ̀ ṣì wà ní ilẹ̀ wa ń bí báyìí at least safety sì lè wà fún wọn díẹ̀ but kọ́ wà ní north kí wọ́n declare ilẹ̀ Yorùbá yìí it will be very very disastrous for them. Ire o.